jẹ́jẹ́ sí alákàn ò ṣe jíjẹ o ò ṣe jíjẹ lókun o kò má má pariwo. bàbá oko sóòtú ti dé. Abdulkadir Abdul Boboda ìtìjúpọ̀ náà fi ìsàtúnmí owó. ọmọ tẹgbẹ́ yẹn mi ní iná òfin sá. ẹ wo last one. Mr. Ralph. ọmọ Mr. Toib. a ní ìyá tó pọ̀. ọmọ Àṣìṣàtù. ọmọ Janofi. ọmọ Mariam. ọmọ àǹtírọ̀ èèyàn bíbu lamẹ́ríkà mi. ọmọ Canada o bọ̀bọ̀ mi. Rafiu mi. akọni Rafiu mi o. akọni Rafiu mi o. ìyá ti ṣẹ́dúrà fún ẹ o. bàbá ti ṣẹ́dúrà fún ẹ o. wàá dunnú wà rí bí ẹ ṣe lọ́dún yìí tó. ìjẹ̀yìn ayé ẹ̀ adùn akọni. ọmọ Musa fi Kọ́ládé. Musa. akọni ayé mi ọkùnrin ogun. last one ló ń gbádùn ju gbogbo ẹbí ni ó máa pèsè fún. Bẹ̀mùdù máa fojú dọ̀mọ́ mi ológun ni lọ́la o. àánú ẹ ò ṣe mí. nígà Abdulkadir ọmọ bàbá Rábíà. Abdulkadir ọmọ bàbá Rábíà. bàbá basketbọ́là o. ọmọ náà fi sálà Amẹ́ríkà ní gbogbo wọn. Babada fi akunle kadoso. Abdul ẹ̀wù Kọ́dírì ìnáwó. kọ́kọ́ mi Kọ́dírì
dàbí dáadáa ni. owó fàájì la fi tọ́ wọn àfikún mọ́ fàájì ṣe. àánú ọlọ́wọ́n bá kó máa bá gbogbo yín gbé náà fi sàtúnmí ìsìtì bèbí Mọ̀rádékẹ́ ọmọ ẹgbẹ́ yẹn ní làágọ́ òun ọmọ ẹgbẹ́ yẹn ní ọmọ Adékúnlé ìgbórè pẹ̀lú òwú ọkọ̀ ṣoṣo ni Àjàkàbírà tún kọ́ nọ̀bí ìsàtù ọmọ rẹ̀ nọ̀bí ìsàtù. Dókítà ní nọ̀bí ìsàtù. ó kàwé ó gba dókítà nọ̀bí ìsàtù mi. alákọ̀wé jọjọ fújì ọmọ tèmi aláwọ̀ ṣẹ́fíù Amẹ́ríkà ló wà olórí ẹbí dé o. olórí ẹbí Tọ́ìbù òkìkí ọlá mi àkọ́ní Àlàó Adé mi. Àlàó kárí ilẹ̀ òṣèlú. Májọ́jọ́ alálàwo àpọ̀n tí ó láyà èèyàn ṣayọ̀ owó làbí ń kọ́. Jíjọ alálàwo kun lè ká ló sọ pé kò sówó. Èèyàn Bọ́ládé mi mú ṣá èèyàn gbọ̀ndá sí ó mákẹ́tà aluminium ẹ̀gbọ́n Mùísì bàbá Mùísì ojúlàfẹ́ ní Sàyídì ń kọ́ ohun. èèyàn wọn ààbò bàbá Khalidi Dapsy nọ́tò wàábí o Dapsy mọ́tò wàábí o Dapsy mọ́tò.
báwo tọ ìlú báwo àlọ́ ọmọ ti dédé sí ìyàbẹ̀rẹ̀ fún àti inú oyún ọmọ ti lórúkọ náà tí ìlóyún rárá múlẹ̀ orí bàbá mi ṣe orí bàbá mi ṣe orí bàbá mi ṣe orí bàbá mi ṣe bí mo bá lè wọ ọkùnrin wọn ṣe fún mi nípa ìlú ọba. Ẹ̀jẹ̀ ti ká lóṣù ìyàwó bàbá náà bí ẹ́.